or 180,000 naira. Mi ò sọ pé mo máa bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì gbogbo ẹ̀ o. Mo bá nǹkan tí mi náà bá rí máa kó wá, ìwọ náà wá sí i. Kọ́lá, tí wọ́n bá sọ wípé nǹkan kan wà tí wọ́n tún pè ní ìfẹ́ lẹ́yìn èyí tí wọ́n bá mi lò yìí, wọ́n sọ wípé kí wọ́n tú dànù. Torí èmi ò mọ ìfẹ́ kan tó tún jọ lè lọ́mọ. Báwo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lọ? Wà, Ọlọ́run máa bá mi dúpẹ́. Wọ́n á fi àsìkò promise wípé bí ayé àti ọ̀run máa kọjá lọ, èmi ò fi ṣó lórí. Àníbẹ̀ sọ bẹ́ẹ̀. Àníbẹ̀ sọ bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ kọ́kọ́ ló ṣe rí. Mo tún wá fi àsìkò pray wípé ní agbára Ọlọ́run èmi pẹ̀lú ẹ̀ àjọmọ́ ló wá pẹ́. Àmín o. Ó ṣe Bọ́lá. Bọ́lá. Yes. Ọlá ti gba físà yẹn. Olúwa ò ṣe, Ọlọ́run ṣe, Olúwa ṣe, Ọlọ́run ṣe. Àmọ́ owó ló kù tá à ń wá báyìí tó máa fi ra tíkẹ́ẹ̀tì. Ó dẹ̀ máa ní bíi 150,000 sí 180. Òun ni mo ṣe ní pé kí n wá bẹ ọ̀rẹ́ mi. Bóyá wà rí bíi 10 ìyá mi tàbí 20. So èmi náà dẹ̀ tún káàkiri iye tí n bá rí máa kó mọ́. So wá lè fi kó mọ́ra wọn. Ọ̀rẹ́ mi, ọ̀rọ̀ tó sọ dáa gan-an wà òkè. Torí ọ̀rọ̀ tó sọ kalẹ̀ ńsìn nǹkan ayọ̀ ni. Àmọ́ kéèyàn tó gbé ìgbésẹ̀ kọ̀ọ̀kan yẹ kéèyàn lọ fi tọ̀ wọn àgbà létí. Kọ́ ló tọ́yàn sọ́nà torí tí èèyàn fẹ́ rán owó lé lórí èèyàn gbọ́dọ̀ mọ ibi tó fẹ́ rán owó lé lórí. Tó bá ní ọ̀nà ní o èèyàn mọ̀ pé yes mo fẹ́ jẹ gbèsè lórí kíni. Ṣó yẹ torí ìlú ńlá tó ń sọ ẹ pé ó fẹ́ travel yìí àmọ́ èèyàn wọn tó lọ síbẹ̀ tí wọ́n àṣìbẹ̀ anything ọlọ́dún 2 ọlọ́dún 3 ọlọ́dún 10 kọ́ wà mí tó wà lé mọ́ kò tẹ̀ ṣe pé kò wọ́n láti wálé ìgbà tó ń sin kankan èmi ní dèmọ̀ débẹ̀ láàrin 6 months ó ti máa ju ẹrù sílé sàn wọn àwọn òbí ẹ̀ gan ni àwọn fámìlì ẹ̀ ní wọ́n ti máa dùn pé ọmọ mi ló ti sáré ṣoríire irú àwọn bẹ́ẹ̀ yẹn ti gbé gbèsè kan ní kó tó lọ ara nǹkan tí mò ń sọ fún ẹ nìyẹn bàbá lọ fi tọ́ wọn àgbà létí bàbá ibi máa san bọ̀dá ọlá o wàláhì ọ̀rẹ́ mi kò jẹ gbèsè lórí kò sí problem irú èmi gan máa yẹ ẹ lówó àjọ sáré sọ́sì wádìí lọ mo dẹ̀ mọ̀ pé bọ̀dá yẹn tó bá débẹ̀ yẹn láàrin 3 months tó ṣiṣẹ́ tó wà òkè a máa pe ìyàwó mi pé a máa bọ̀ lọ́hùn. ṣé wọn ọ̀rẹ́ mi wá débẹ̀ kò ní wá rántí irú èmi tí mo jókòó síwájú ẹ̀ wọn ò pé láàrin 6 months. ìyá ọ̀rẹ́ mi máa bọ̀ èmi gan máa dẹni tó ń fò lórí lọ́wọ́ kan ni. ọ̀rẹ́ mi ó wà òkè ó dáa. Jáde ó yẹ kó mọ̀ pé gbogbo nǹkan bẹ́ẹ̀ kò yé mi àbí ọ̀rẹ́ mi kan kìnìún kan. ìjọ ò ló fẹ́ jáná ìjọ ò ló fẹ́ já ìjọ ò ló fẹ́ sọ jẹ́ ìjọ ò ló fẹ́ blend ó yẹ kó ti understand gbogbo nǹkan tí mo sọ kalẹ̀ yìí ṣé kò yé ẹni. kò yé mi. ó dáa èmi fẹ́ mú ẹ jáde wò máa mú ẹ jáde wá tó wá sọ́nà wá dé sọ fún gbọdọ̀ ọlá lájọ́ ń lọ ni. ó di dandan ó yẹ kó trust mi pé àfi kí n sọ fún tí n bá sọ fún ta ni mo tún fẹ́ sọ fún ṣé bí fún lọ síwájú tiẹ̀ náà ni má sọ fún. bẹ́tà. Gbà wo la máa wá lọ. yẹ kí wọ́n fún ẹ rí pé lè ti ṣùgbọ́n àìlọ́bì kankan mọ́ àrùn ládẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi ń gbọ́dọ̀ tán ẹ rárá ṣé mo ti ṣètò gbogbo ìrìn mi pátápátá mo ti náà appointment tó pọ̀ gan-an àmọ́ all the same yẹ ká débẹ̀ títí rọ̀lẹ́ ọ̀la. ṣé ọ̀rẹ́ mi ṣé ọ̀rẹ́ mi ṣọ́pọ̀ ẹ̀ ti bá mi sìn. mo ṣe nǹkan tí mo fi trust ẹ̀ yìí mo ti mọ̀ pé tí n bá ti dọ́dọ̀ gbogbo nǹkan tó ń kúrò ní bá mi ó máa bá mi yanjú ẹ̀ ni mo trust ẹ̀. ayọ̀ ni. gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé láti ìgbà tí mo ti parí NCA
kò síṣẹ́ gbogbo ibi tí mo kọ̀wé sí mi ò ríṣẹ́ bí mo dẹ̀ ṣe ń jókòó sílé yìí tí mò ń jáde tí mò ń wọlé kò tẹ́ mi lọ́rùn òun ni mo fi wò pé bóyá kí n máa ṣòwò bíi sìmẹ́ǹtì mo ṣe wá bá yín bóyá bá mi rí ẹ̀kọ́ kí n fi bẹ̀rẹ̀. o fẹ́ máa ṣòwò sìmẹ́ǹtì. bẹ́ẹ̀ni dájú. mo mọ̀ pọ́lọ́gbọ́n ọmọ báyìí ni ọ̀hún orí kò pọ̀ nínú ẹgbẹ́ yín tó kàwé tó jáde báyìí tó lè ronú gbọ̀nà ibi tí wọ́n ronú gbà yìí àṣàn pé kí wọ́n máa kọ̀wé páwọn ń wáṣẹ́ káàkiri ní ojúmọ́ ni mo ti kọ̀wé sí gbá mo kọ̀wé sí báńkì mo kọ̀wé sí kinní kan nǹkan kan ni wọ́n ń bá kiri ọdún 3 ọdún 4 bẹ́ẹ̀ lómi ti kọ̀wé kiri ni wọn ò ronú àti dorí kọ̀nà bòmíì kan wá nǹkan míì ṣe bí ìwọ ṣe rò yìí ẹni wọ́n ronú rẹ̀ jáde pé kọ́ lè máa dáwọ́lé nǹkan kankan ọmọ ṣe yìí mọ̀ ṣe ogún lé níbọ̀ odò kún lórí èmi tó ọ kí wá bá náà ní ìsìn ọkùnkù mọ̀ pé pension ní àlèmí náà owó pension ọ̀hún náà níjọba ọ̀sán yìí gratuity gan-an náà ìrìnra retí àmọ́ síbẹ̀ náà ó bà ní kí ìbàjẹ́ sórí àsìkò tó dẹ̀ ronú ilé yìí ó sì dáa gbáà jẹ́ ń fi lọ àwọn èèyàn díẹ̀ òun àwọn tá láti ẹ̀ fi lọ ládùúgbò yìí tàbí inú ẹbí gan pàápàá là á ké sí. Bùkọ́lá mo ṣe orí bó ti ń sọ̀rọ̀ yìí ohun tó hàn sí mi ni pé ohun téèyàn bá ní gan-an tó jẹ́ tiẹ̀ náà ni nǹkan àgbẹ́kẹ̀lé lórí ń bá ní irú ilé bàbá rẹ tí kò tí ì parí yìí ó ní kí n bá ní kí n lọ bọ̀rẹ́ mi sọ torí àwọn tí wọ́n máa ń ṣètò àkọ́lé fún ni àbánifilé háyà àti nǹkan kan irú àwọn ọmọ bí wọ́n ṣe lórú ilé báwọn tó wó sì jáde ó lè wá sọ iye ọdún tó wọ́n bẹ lò ó tí ó sì tún dá nǹkan yẹn padà fún yín kò ní á jẹ́ pọ̀ jẹnikẹ́ni ń gbèsè àwọn wọn sì jẹun ní nǹkan mu wọ́n bá gba ẹ̀yìn ọmọ fi ṣiṣẹ́ jẹ́ ń fi lọ wò ṣé sìmẹ́ǹtì lọ́wọ́ fẹ́ mọ́ ta. dájú mi a lè máa mówó wọlé fún un. àsìkò rẹ̀ náà sì rí lóòótọ́ fún mi láàyè náà kí n ronú kílẹ̀ yìí mọ́ ọ̀nà mi bá tún yọjú àásọ. wọ́n bá wa fi tọ́lá. ẹ ṣé mo dúpẹ́. yóò dáa fún ọ. yóò dáa fún ọ. ẹ ṣé mo dúpẹ́. àríṣe orí bẹ́ẹ̀ o ẹ̀yìn. ẹ ṣé mo dúpẹ́ ẹ wo gbogbo nǹkan tó ti ń da nínú kan yín kò ní bàjẹ́ òkè òkè báyìí lọ́wọ́ yín màmá lọ lágbára Ọlọ́run ẹ ṣé dúpẹ́ ẹ ṣé bọ́sà ẹ ṣé dájú ẹ ṣé. ẹ wá wò ó o ti wá rí òun o ojú mi ojú rẹ o torí ẹjẹǹtì ní ọdún 3 lòun ò fi lò lé o kóun tó wá dá padà fún ọ tí ó tún fi di tiẹ̀ padà tó bá dá padà fún ọ tó di tiẹ̀ pátápátá ìgbà náà lọ́kàn wá balẹ̀ o owó ìlọgbà yìí o láti mọ̀jẹ̀ tẹ́ o torí bó ti wá rówó ìgbà yìí ní tó olóò fẹ́ fi ṣe náà ní kó fi ṣe ọgbọ́n mọ́ lọ ṣe yàlàyàlà ní ṣọ́ọ̀bù bíi tẹ́ ẹ ti ń ta sí mọ́.